Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbẹ̀yìn èèyàn wa káàkiri ayé gàgà wà fà àtàwọn míì náà tí wọ́n sáfà àmọ́ tó máa ń dá sí nǹkan tí ń lọ lórí social media. Bí ẹyẹ bá ṣe rìn ní ẹsẹ̀ máa ń sọ̀kò rẹ̀ o. Bí ẹyẹ bá ṣe rìn àbí bá ṣe fò la ṣe sọ òkò rẹ̀. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí àwọn èèyàn ń sọ káàkiri, ẹ má gbé tẹni tí ò sí ńbẹ̀ bọ̀ o, ẹ sì má dàkọ ẹnìkan. Alhaji Wasiu Ayinde tó sọ̀rọ̀ wọn ò dàkọ àfáà kankan, wọ́n generalize ẹ̀ ni, ẹ má dàkọ èèyàn kankan. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ lọ gangan bẹ̀ ni pé Mufti Sheikh Suleiman Faruku Al-Miskinu Billah Oníkìjìpá kílẹ̀ bí wọn níbi ọ̀rọ̀ yẹn tẹ̀yìn kan tẹ́ fi ń dráàgì wọn tẹ́ ń kílẹ̀ bí wọn bẹ̀. One, ẹni tó bá wo bọ́rọ̀ yẹn ṣe lọ lójú àgbo ẹ̀ rí i pé Mufti ti sọ̀rọ̀ kan bẹ̀ pé bí ìyá tí ó bí Alhaji Wasiu Ayinde ṣe ṣaláìsí tó wọ́n tún ń dùbọ̀ wá sí Èkó níbi prógráàmù ọmọ àwọn tí gbogbo wa náà sì mọ̀ pé bẹ́ẹ̀ ni àbí kálukú ò rí. Ok, one, ó kọ́kọ́ di túláàsì fún wọn kan lọ bẹ̀ nítorí láti lọ ṣe payback fún Alhaji Wasiu Ayinde padà lórí wíwá tán wá síbi prógráàmù wọn. Ẹ̀sìn yẹn lé ní o. Ẹlẹ́ẹ̀kejì, ta ló tó bẹ́ẹ̀ ta la fáà náà tó lè ṣerú ẹ̀ tí ó dúró lójú agbo báyẹn tí ó kọlu ẹnìkan out bẹ́ẹ̀ pé gbà sọ pé sọ́rí níwájú Wasiu Ayinde tẹ́yìn náà mọ̀. Ẹ má dragi Miskin Oníkìjìpá wọnú ọ̀rọ̀ yẹn. Kìí ṣe tijọ́ tí wọ́n ṣe ìnáwó yẹn òun ni Alhaji Wasiu Ayinde ń sọ kí ọjọ́ parí yẹn tó dé òun ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ náà rí fáàsì. Tàbá fẹ́ lọ síbi tí tán ṣe irújú agbo yẹn túláàsì ni kí Miskin lọ bẹ̀ nítorí pé one, wọ́n gbọ́dọ̀ lọ kí ẹni yìí pé ẹ kú ara fẹ́ra kù ìyá tó bí yín. Two, kí dẹ̀ ṣe eléyìí làkọ́kọ́ jọ ṣe wọn, alájọṣe náà ni wọn. Àwọn sì kọ́ ni wọ́n ń lọ ń jókòó ń bẹ̀ yẹn tẹ́lẹ̀ tí ẹni yìí tí ó ń rí fáàsì lílọ tí Miskin lọ náà lẹ rí òun. Ẹ sì gbọ́n tí Mufti sọ lójú agbo àbẹ́ ẹ̀ gbọ́. Ẹni tí ẹ rí ayé yìí gbogbo ẹ ti dàpọ̀. Ẹlòmíì ó níyàn sí ní tẹ́lẹ̀ yóò á máa dọ́gbọ́n máa fi ọ̀rọ̀ síyàn létí aṣọ nítorí tí ọ̀rọ̀ ti ká mọ́yàn. No, lójú agbo ibẹ̀ ń gbọ́n tí Oníkìjìpá ń sọ. Adamallahu hayatahu wa hafizahu wa raha. Bàbá Mufti ṣẹbẹ́ gbọ́n tán sọ lójú agbo yẹn náà àbẹ́ ẹ̀ gbọ́. Wọ́n dúró lórí pé kí Alhaji Wasiu Ayinde ṣe sọ́rí fún gbogbo àwọn èèyàn gàgà fún gbogbo àwọn àfáà. So ẹni yìí ṣe sọ́rí kí n tí wọ́n bẹ̀. Mo ti mọ tẹ́yìn expect pé nígbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ láti bí ó kú ọ̀la àbó kọ̀túnla tí yẹ gbogbo kálukú ti gbọ́ fídíò yẹn kò yẹ kẹ́nìbọ̀dì lọ. Kò lè rí bẹ́ẹ̀, tẹ́nìbọ̀dì bá lọ tán bá lọ nítorí ẹ̀kan ṣe ń bẹ̀ náà ni Mufti ti ṣe yẹn. Alhaji Wasiu Ayinde ni òun rẹ́dì láti sọ pé láti gbà pé àwọn jẹ̀bi. So Mufti ò ní nǹkan kan nínú ọ̀rọ̀ yẹn. Kì í ṣe pé torí pé wọ́n súnmọ́ mi o pé mo súnmọ́ wọn o, ó fi Al-Qur'ani búra. Mufti ò ní nǹkan kan nínú ọ̀rọ̀ yẹn. Gbogbo àwa àfáà lọ̀rọ̀ yẹn bá wí. Àwọn tó ń ganu, gbogbo ẹni tí bá ń ganu tẹ́tẹ́lẹ̀ kóun náà panu mọ́. Ok, ẹja tún gbójú mi wò, ṣé Mufti ń bẹnu ẹni tí máa ń ganu? Kódà ọ̀tá Mufti mọ̀ pé Mufti ò sínú ẹni tí máa ń ganu. Ọ̀tá Mufti mọ̀ pé Mufti ò sínú ẹni tí máa ń ganu. No, ẹ má lọ bẹ̀ yẹn. Ẹ bá ní Mufti bá jà ń bò míì
ẹgbọ̀n náà bẹ̀ lọ ibi ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọn ò sí nínú ẹni tí Alhaji Wasiu Ayinde ń rí fáàsì pé àwọn àfa àganulẹ̀ ibi past tense ni wọ́n ń sọ present tense àti present continue ọ̀tọ̀ past tense ní tó ti ṣẹlẹ̀ ṣáájú Alhaji Wasiu Ayinde ń rí fáàsì èyí ń ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni so wọn ò sí nínú àwọn àfa tí wọ́n ganu ó sì dandan kan lọ nítorí pé ẹni yìí ó lọ síbi ìnáwó tí wọn náà tóun ti bí ìyá rẹ̀ ṣe ṣaláìsí ó sì fòkú ìyálẹ̀ ó gba èkó lọ ẹ jẹ́ ká rówó dáadáa gbogbo ẹni tí ó bá ní làákàyè ó yẹ kó ràrin yẹn wò kéèyàn kan fi òkú ìyá rẹ̀ lẹ̀ kó wá báwọ̀ sí náwó ọmọ títí ẹ ṣé ìyá méjì máa ń bíyàn ni ìyá méjì bíyàn náà sí wọn náà lè ṣe irú ẹ̀ tábà ní owó pé bí àwọn náwó fún wọn Wasiu Ayinde bẹ́ẹ̀ ló fi lọ́wọ́ dáa ṣé Wasiu Ayinde ò lówó èlò ni yóò pa ń bẹ̀ ṣé wọ́n ná $100 million fún bẹ́ẹ̀ ni àbọ̀ ná $100 million fún bẹ́ẹ̀ ó gbé Mufti sẹ́mi as èèyàn gidi tó ní tó gbọ́dọ̀ lọ sáf ló fi lọ so bàbá Mufti ò sínú sìn yẹn gbogbo àfáà ni Wasiu Ayinde kó pọ̀ àwọn àfáà ló wí kò mẹ́ńṣà àfáà kan àwọn àfáà ló wí tọ̀ àwọn àfáà tó wá wí yẹn ó ti kó gbogbo wa pọ̀ mọ́ gbogbo wa náà ń bẹnu ẹ̀ torí pé zallatu alimi zallatu ulamahi ìṣubú àfáà yọ kan ṣoṣo ìṣubú gbogbo àfáà gbogbo wa lọ̀rọ̀ ìbànújẹ́ èmi náà ń bẹ̀rẹ̀ náà tọrọ ń bànújẹ́ ọba mi níjẹ́ dúpẹ́ ayé torí àwọn èèyàn kan ti ń lò àwọn tẹ́ ẹ mọ̀ wọ́n ti ń lò wọ́n ti fi ń rí fà sí ọ̀rọ̀ tí wọ́n ń bá anybody yìí fà tẹ́tẹ́lẹ̀ so ó dùn mí ó dé bà mí lẹ́mìí jẹ́ bí a kò yẹ kán lè sọ̀rọ̀ báyìí náà èmi ń ro bẹ́ẹ̀ lẹ́mìí tèmi Alhaji Wasiu Ayinde ni wọn ò dúró nípa àwọn fẹ́ sọ pé òkè ẹ̀yin ẹ má bínú mi ò sọ bẹ́ẹ̀ o wọ́n dúró lórí pọ́ìntì wọn tọ ẹni tó dẹ̀ dúró lórí pọ́ìntì rẹ̀ àmọ́ ń tóró mo fi ń sọ láàárọ̀ gbàtà fẹ́ kúrò ní ìlú tá a wà yìí pé wọn ò lẹ́bi wọn ò ṣe báwí àwọn tí wọ́n máa ń kó wọ́n máa ń ṣe kàkàrìrì pé musa gbọ́dọ̀ wà ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ rí pé mi ni mò ń dàrẹ́tì kínní wọ́n gbọ́dọ̀ rí pé mi ni mò ń ṣe kínní wọ́n gbọ́dọ̀ rí pé mi ni ẹ̀yin ni kẹ́ ẹ lọ dí àwọn nǹkan yẹn kù ẹ lọ dí kù bí àwọn nǹkan tí ó máa kọ̀rẹ́tì yàn ìkọ̀ọ̀kan bí ó ṣe máa wáyé nìyẹn kò sí ẹni tí ó yọ ẹgbà tẹ nìkan máa ń sìn pé ẹja ní lágbájá kó lè bá gbọ́rọ̀ àti kọjá ẹgbà ntọ́lọ́ máa fi ń báwọn èèyàn wí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì tọ́lọ́ wọn bá wí òṣì ló fi bá wí ẹlòmíì ọ̀rọ̀ gangan tó máa ń níwọ̀n yóò rọrọ̀ ọ̀rọ̀ náà lọ́wọ́n fi bá wí tó fi gbọ́rọ̀ ẹlòmíì àárẹ̀ lọ́wọ́n fi bá wí ẹlòmíì àbùkù lọ́wọ́n fi bá wí tó fi gbọ́rọ̀ torí kò ní bàbá kan tí ó nà á mọ́ gbogbo nǹkan ló ń ṣe tó ń ráìtì lójú ara ẹ̀ miskin mo sínú ọ̀rọ̀ yẹn lójú agbo yẹn ẹ̀rí kí miskin fẹ́ kọ́rẹ́tì kínní yẹn Mufti wọ́n fẹ́ kọ́rẹ́tì kínní yẹn ẹ̀yin èèyàn ẹ má ṣàbòsí wọ́n fẹ́ kọ́rẹ́tì kínní yẹn kí Alhaji Wasiu Ayinde lè bọ́ níbi àwọn nǹkan táwọn èèyàn tí wọ́n ń sọ ń pa wọn káàkiri àti gbogbo báwọn èèyàn ṣe ń tán kùn tán fi kínní wọn torí kékeré wọn ó yẹpẹrẹ gbogbo àwọn àfa kódà àwọn tó lọ ọbẹ̀ tó lápọ̀nlé àtàwọn tó lọ ọbẹ̀ tó tún lápọ̀nlé ńdàkejì náà gbogbo ẹni tó lọ ọbẹ̀ ló kàbùkù kò sẹ́ni tí ó kàbùkù kò sẹ́ni tọ́rọ̀ yẹn ò ṣiṣẹ́ mọ́lá gbogbo ẹni tó lọ ọbẹ̀ tó lókọ gbogbo wọn làbùkù yẹn kàn gbogbo wọn làbùkù yẹn kàn kò sẹ́ni tí ó wà níbi kíní yẹn ní kó tó di kí wọ́n ṣe hafla yẹn tí àbùkù yẹn ò kàn ẹ má mẹ́nu lọ́dọ̀ Mufti ẹ fi Mufti lẹ̀ jẹ́jẹ́ ẹni tó bá ní àbùkù kan Mufti ẹ lọ fèsì wọn fún bí ọ̀rọ̀ míì kí ṣe bí ọ̀rọ̀ yìí ẹ bá wá fún Mufti àwọ̀ jáde o bẹ́ẹ̀ ni o ẹ bá wá fún Mufti àwọ̀ jáde bẹ́ẹ̀ ni ẹ bá wá fún Mufti àwọ̀ jáde o Mufti o mo nínú àbùkù tó wà ń bẹ̀ yẹn mo sì ṣe ok ṣé wọ́n ti lọ bẹ̀ before ni
wọ́n láwọn àfa wa ganu kalẹ̀ ṣé mufti ti lọ tẹ́lẹ̀ mufti ò tí ì lọ tẹ́lẹ̀ ìjọ parí làwọn ẹ̀sẹ̀ lọ ó dẹ̀ di dandan kan lọ lè látẹ̀yìn fúrísì méjì ńlá tó lè wúlá òun ni pé wọ́n gbọ́dọ̀ lọ ṣe táàzíà fún ẹni tí wọ́n jọ ń ṣe torí alájọṣe miskin ní Wasiu Ayinde wọ́n gbọ́dọ̀ lọ ṣe táàzíà kan lọ bùn ún sùúrù pé ẹ̀pẹ̀lẹ̀ ti yá yín torí ìyá méjì bí ni ìyá yín sì kú lẹ́ẹ̀mejì. ó ti yé nísìn wọ́n gbọ́dọ̀ lọ ṣe táàzíà ńlá tó lè wúlá nù wàfáníyà òun ni pé mufti náà ṣe ìyàwó bó ṣe tó yẹn ìgbà tí wọ́n ṣe áfúlà kínní rẹ̀ Wasiu Ayinde tún wá tòun ti bí ìyá rẹ̀ ṣe kú ẹ̀yin náà gbé yẹ̀wò náà tẹ́ bá wá wo ọ̀rọ̀ mufti nínú ojú àgbọ̀ ẹ̀rù kí mufti ti sọ ọmọ rọ̀ tó náà mọ̀ pé èèyàn ẹ̀ jáde wá pé sọ yẹ kẹ́yìn náà wá nígbà tí wọ́n tẹ́ ẹ rí i pé àbùkù kan gba àfa látọ̀dọ̀ ẹni yìí tẹ́ni yìí sọ jáde pé gbogbo àwọn àfa wọn ganu kalẹ̀ wọn ilé bàbá àwọn ilé àfìdípọ̀tẹ̀ wọn ò lọ wọn ilé ìyá àwọn wọn ò lọ ebi náà wá ganu sí. mufti mọ̀ pé àwọn èèyàn ó rò bẹ́ẹ̀ pé apá sóyẹ kẹ́yìn lọ náà fi wá gbé jáde fún yín pé ẹni yìí tòun ti bí nǹkan ṣe tíya rẹ̀ kú ọ̀dọ̀ mi ní tó ń sáré bọ̀ lẹ́kọ̀ọ́ ṣé kò yẹ kán lọ. tẹ́ bá ní èmi ti wà yìí tí mo bá yàn jà tó lákè àbí mo ń bá yàn jà lákè ju ìwà mi mo sọ fún yín yẹn tí mo bá yàn jà bí èmi àti ẹni aníjà ńlẹ̀ tẹ́lẹ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tọ́rọ̀ yẹn ò bá kàn wàláhì mi nífi kan mo fi Al-Qur'ani búra màá clear ẹni yẹn mo á lè sọ mi ọ̀rọ̀ pé àmọ́ èmi àti ẹ̀ ń jà o àyè ń jà lọ́wọ́ o mo àbọ̀ tí ọ̀rọ̀ yìí kò sí ń bẹ̀ o bọ́ọ̀lù ń ṣe fẹ́ kí ẹ̀dá tó bá dá máa ṣe nìyẹn ẹ má mú ti mufti mọ́ bí mufti ti wá bring out ọ̀rọ̀ yẹn lójú agbo wọ́n fẹ́ fi yọ Wasiu Ayinde nínú gbóró yẹn ni Wasiu Ayinde ti rí pé kí làwọn àfáwọn fẹ́ ṣe fáwọn àwọn làwọn fún wọn lówó náà àwọn tọrọ owó lọ́wọ́ ẹnìkankan wọn wọ́n dẹ̀ wò kí èmi tí mo mọ Tinubu tí ń gun Wasiu Ayinde ó pọ̀ gan ó kọjá dédé tẹ́yìn rí níta ẹni tó bá jẹ́ pé àwọn àfáà ti bara wọn jẹ́ lọ́dọ̀ rẹ̀ tẹ́ pé wọ́n ti sọ di source tán fi ń rí ṣe tán fi ń rí mu tán fi ń rí jẹ tán fi ń rí tán fi ń rí lò yóò ṣe bẹ́ẹ̀ èmi náà fáwọn wọn rí wọ́n sábẹ̀ mi náà rí dáadáa but ó ti kọ́ àwọn afá pọ̀ no ó ti kọ́ àwọn afá pọ̀ gbogbo wa lọ̀rọ̀ yẹn kàn lábùkù gbogbo wa lọ̀rọ̀ yẹn bá wí èyàn dẹ̀ gbọ́dọ̀ rò dáadáa tíyẹn bá fojú wo èyàn ó rí pé kìí ṣe nǹkan tí ẹnìkan lè dúró pé àwọn kan ni no kìí ṣe àwọn kan ni o gbogbo wa lájọ wà ń bẹ̀ àwa ní airport ní Abidjan àwa ní àyè àwọn executive láwa wà láì jẹun kìí ṣe hòtẹ́ẹ̀lì láwa o torí àwọn èèyàn so àyè lọ́tẹ̀lì láwa àṣì lọ́tẹ̀lì o bí àyè àwọn executive hòtẹ́ẹ̀lì o so ó lágbára bàbá mufti wọn ò nínú ọ̀rọ̀ yẹn kẹ́ni kankan sì máa ń tíráàkì wọn wọ̀ gbogbo ẹni tí bá ti ń sọ̀rọ̀ kálukú ló láǹfààní àti sọ̀rọ̀ títí ẹ̀ kódà àwọn èèyàn kan ti kọrin fún kinní hùn ganu kíní kan ganu àwọn èèyàn ganu kalẹ̀ wá sí tójú agbo tí wàá mùsùlùmí wà yẹn nígbà tá a sọ kalẹ̀ ní Abidjan yìí mo tó rí mi rí dátà náà tẹ́lẹ̀ tá a sọ kalẹ̀ yìí tí ẹ mọ̀ pé mùsùlùmí gan lọ àtàná mi ò rí mọ́ ẹsẹ̀ rí láìpẹ́ kò tí ì ju bí 2 hours tá a dé Abidjan yìí lọ mo sì ṣe láìfù lórí ọ̀rọ̀ ọ̀hún láàárọ̀ yìí ìmọ̀ pé mùsùlùmí lọ ṣùgbọ́n tán bá lọ ọ̀nà tán gbà lọ wọ́n ti sọ sínú ọ̀rọ̀ wọn ẹ̀yin tẹ́ bá tẹ̀lé wá sí yẹn ẹ̀rù pé ṣé wọ́n ti dọ́gán gbọ́rọ̀ yẹn wọlé pé mo gbọ́dọ̀ wá o torí náà tòun ti bí ìyá rẹ̀ ṣe kú ó sáré wá bá mi lẹ́kọ̀ọ́
mo gbọ́ gbogbo ẹ̀ nísìnyí ìgbà tí mo gbọ́ tán mo tó wọ orí live wáyé tọ́ra àwọn èèyàn mo ti rí àwọn èèyàn wọ́n ti ń ṣe TikTok oríṣiríṣi àwọn èèyàn ti ń jáde wọ́n ti ń drag Miskin ẹ má drag Miskin ò sínú sìn yẹn tí wọ́n bá wà nù sìn yẹn wọ́n wà ń bẹ báwa náà sì wà nù ẹ̀ nítorí pé àjọjá àfa wọ́n dẹ̀ try láti fẹ́ tún ṣàtúnṣe kinní yẹn lójú agbo arájú àṣù ni ó gbà wọ́n ní àwọn alákọ̀wé wà ń bì àwọn alákọ̀wé dẹ̀ máa ń wọ́n dẹ̀ ní àdíà kan nǹkan tí yẹn bá ti accept pé òun ṣiṣe ló máa ń ṣe sorry fún ok báwọn ṣe ròónù yẹn so kinní kan àyèmájú kù sọ̀rọ̀ kinní kan àbí kankan táwọn kinní kan alágẹmọ ti jójó tiẹ̀ àyèmájú kù sọ̀rọ̀ kinní kan àwọn àfáà lọ̀rọ̀ kù sí lọ́wọ́ kán mánéjì ara wọn tuuti le mulika ma tashawu wa tansiu le mulika mimma tashawu wa tu'izzu ma tashawu wa tuzillu ma tashawu bi yadika al khairu innaka ala kulli shay'in qadir tolo bá fẹ́ fún yàn ní nǹkan ni ó fún yàn kéèyàn sọ̀rọ̀ olówó jù bẹ́ẹ̀ lọ yẹn lè má ní nǹkan láyé ètò Ọlọ́run ni àti lówó ètò Ọlọ́run láti ga ètò Ọlọ́run láti gbogbo nǹkan ètò Ọlọ́run ni ara wọn tán ti ẹ̀yọ̀ pọ̀ nítan yọ̀ lẹ tó yẹ kí tá bá ń pín ọ̀rọ̀ wọn ò tiẹ̀ gbọ́dọ̀ ní bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ Ọlọ́run kẹ́ wọn wọn ò sì mọ àwọn ẹni tá à ń sọ yìí rí wọ́n dẹ̀ sóríire àìmọye àfa àtẹ́pẹ́ kò gbáwájú àwọn tá à ń sọ yìí rí débi tí wọn ò fún náírà kan rí tó dẹ̀ ń gun mọ́tò tó dẹ̀ ń sóríire àwọn àfa lọ̀rọ̀ kù sí lọ́wọ́ àwa lọ̀rọ̀ kù sí lọ́wọ́ ká mọ bá a ṣe máa mánéjì ara wa tí ká fi jẹ́ oníyì alápọ̀nlé kì í ṣe léyìí nìkan àti míì náà ẹ bá ti gbúrò kíní kan bì kan ti ń ṣẹlẹ̀ jókòó yín lé tó bá kàn yín wá pè yín Ànábì náà sọ èyí tó dáa jù nínú wàlímà òun lè tán pèyàn sí tí wọn bá pèyàn sí nǹkan kan kí lèèyàn yọjú lọ sí ẹ bá ti lọ kíyàn lẹ kí pé pẹ̀lẹ́ ọkẹdẹ kó bẹ́ẹ̀ get out àfáà ńkọ́ tí wọn jókòó bí sàn wọn ti lọ ó tán iyì nìyẹn gbogbo wa lọ̀rọ̀ yìí púpọ̀ kò dẹ́nìkan sí gbogbo wa ní ọ̀rọ̀ yìí púpọ̀ gbogbo àfa lọ̀rọ̀ yìí púpọ̀ kò dá ẹnìkan sí kò sì pé ẹnìkan ni yóò sọ pé ẹnìkan lọ̀rọ̀ yìí bá wí gbogbo wa ló o fi gbọ́dọ̀ dùn anybody. O gbọ́dọ̀ dùn anybody ìbànújẹ́ gidi lọ̀rọ̀ yẹn jẹ́ fún mi ó dùn mí gan nítorí pé àwọn èèyàn míì wọ́n ti ń lo ọ̀rọ̀ yẹn wọ́n ti fi ń ṣe nǹkan tí ò dáa wọ́n ti ń lò wàhálà wọ́n ti ń lo ọ̀rọ̀ yẹn léyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ti ń lò so mufti òun ni mo dọ́gbọ́n fẹ́ kílẹ̀ àwọn ẹ má dàtí mufti sí mufti ò nínú ọ̀rọ̀ yẹn tí wọ́n fẹ́ nínú ọ̀rọ̀ yẹn déédéé tó kan àwa yìí náà ń bẹ ló kọ àwọn náà ń bẹ pé àjọjá àfa gbogbo ẹni tó kàn lẹ́nu tó já àfa tó jẹ́ àfa tí ń ba gbogbo orú wọn ṣe sọ̀rọ̀ káwọn kan wà láwọn tiẹ̀ àwọn tiẹ̀ mọ̀ wọn wà sáyìn lérí wọn tiẹ̀ mọ̀ wọn rí wọn kàn bá tí wọ́n lọ ni ìfún wọn ti mọ̀ kí wọ́n kèfèrí àwọn yìí ń kọ́ ní báwí gbogbo àwa tá à ń bárù wọn ṣe tá a lè rí wọn tá a mọ̀ wọn ṣe èèyàn gbogbo wa láàfà gbogbo wa lọ̀rọ̀ yẹn gbogbo wa la kó sínú ọ̀rọ̀ yẹn bí ti mufti ṣe mọ́ ń bẹ̀ ní tiwa náà mọ́ ń bẹ̀ bí tiwa ṣe mọ́ ń bẹ̀ náà ní ti mufti náà mọ́ ń bẹ̀ ká wá lọ bẹ̀ níjọ́ parí ó di dandan fún mufti kan lọ torí òun náà wá síbi nǹkan ọmọ tiwọn náà déédéé ẹ̀san tí wọ́n san padà náà nù ọmọ ní í ṣe nǹkan ọmọ sì lọ́mọ ń jẹ́ ibi tó rí mọ ọ̀nà ń pè lọ́mọ ẹ̀ tó bá báyàn sí náwó ọmọ yẹn kí àti ẹ̀ náà wá kú kámọ́ra ní kan nítorí pé ó sọ̀rọ̀ kan tọ́rọ̀ yẹn jáde ràn ilẹ̀ àwọn ò ní lọ man já ilayka faruh ilayhi wa man jafaka farudda anhu ọ̀rọ̀ yẹn ẹ̀ tún mú ikímọ̀ ọ̀rọ̀ yẹn náà lórí orin tí mò ń kọ́ yìí man já ilayka ẹni tó bá wá bá ẹ bẹ́ẹ̀ lájú àṣà ìdíṣẹ́ lọ bá Miskin níjọ́ ìnáwó ọmọ tiwọn faruh ilayhi wọn náà lọ bá ń gbà tí yá tiẹ̀ náà kú
wà ní wà máa ń jà fáàkà ẹni tó bá wà sọ pé ò jámọ̀ kankan farudda ni o pàtì sáyé rẹ̀ man zonna annaka dunahu ẹni tó bá ń rò lẹ́mìí ara ẹ̀ pé ò tóun faturuki àwáwò wọn náà máa láìkì ẹ̀ máa filẹ̀ ìzà tó bá ní wà híníwù tó bá súnmọ́ ẹ̀ wọn náà kàlábùkù gbogbo wa lájọ wà náà rọ̀ yẹn gbogbo àfa torí àwọn àfa ni wọ́n wí àbí ẹ rí kán mẹ́sàn àfa kan àbẹ̀rí tán mẹ́sàn wọ́n ní àwọn àfa ọ̀dọ̀ mi náà á ganu kalẹ̀ sí ẹnu gbẹnu ẹnu gbẹ ẹnu gbẹnu ẹnu gbẹ wọn fi wá ganu ọlọ́run ló sì gbé sọ́dọ̀ yín tí ò bá sí ọ̀dọ̀ yín náà wọn ò ní wá ganu ọlọ́run má gbà kó lọ́wọ́ yín àti gbogbo ẹni tó bá níbẹ̀ náà ọlọ́run má gbà kó lọ́wọ́ wọn ẹnu gbẹ ni wọn fi wá ganu kalẹ̀ gàmùgánù nù ń gàmùgánù ẹ má dá tìmí tí miskin sí torí ìjà orí Facebook ìjà pọ̀tọ̀pọ̀tọ̀ ni tó bá ti dórí Facebook pọ̀tọ̀pọ̀tọ̀ ni àwọn ẹlòmíì ní tí ó kàn yẹn wọ́n kàn máa táàgì yẹn mọ́ ẹ lọ wò àìmọye àwọn fídíò mi tún máa ń rí lálẹ́ ìjọ ni ẹnìkan sẹ́yìn kí nìkan sí mi tó ní kí táwọn lè gbé fídíò mi fọ́tò mi sí ẹ̀yìn fọ́tò mi wọ́n gbé sẹ́yìn tẹ́ bá wá gbọ́rọ̀ yẹn ẹ lè gbọ́ tó wákàtí kan wà ní sí gbólóhùn kan bẹ́ẹ̀ tó jọmọ́ tèmi wọn kà kí ni tèmi ń bẹ̀ ní tí wọ́n á fi fọ́tò mi síbi fídíò yìí kí lẹ́yìn fi fọ́tò mi síbẹ̀ sí nísìnyí nígbà tí n lọ́rọ̀ ń bẹ̀ àwọn tó lọ́rọ̀ gan ẹ fi wọ́n sí fọ́tò èmi lè fi ṣe fọ́tò ẹ fi oníkìjìpá oníkìjìpá ò ní nínú ọ̀rọ̀ déédéé tó kàn wá nínú ọ̀rọ̀ yẹn ló kọ oníkìjìpá náà bẹ́ẹ̀ ni wọ́n tó bá ń wá ìṣubú bàbá yẹn tẹ́lẹ̀ àbí tó fẹ́ ń wá bùkù fún wọn wá síbòmíì o sì ní rí tí a yóò fi tán wọn ò sínú stọ́ọ̀fù yẹn kẹ́nìkan kan máa ń rọ wọn mọ́ wọn ò sí nínú ọ̀rọ̀ yẹn déédéé tó kan gbogbo wa mẹ́ ló kàn kìjìpá náà bẹ́ẹ̀ déédéé tó kan gbogbo wa kí ló fi kàn wá tó ju pé ìjà àfa lọ òun ló kàn wọn náà bẹ́ẹ̀ torí wọ́n ní àwọn àfa ó gbé mi náà sínú torí àfa lèmi náà ayé ń kéwú lọ́rọ̀ àwọn báwa náà ni ọmọ kéwú ní wà bọ̀ táwọn ti ní ká máa jáfa láwọn àdùnkàn kan káàkiri tàbí táwọn adéwájú àwọn àbá wa àjọmọ kéwú so yóò dáa kẹ́ ẹ má fi tiwọn sí ẹ má fi tiwọn sí Alhaji Wasiu Ayinde tẹ́ bá lọ wo fi láìfù yẹn ẹ rí i pé miskin wọ́n tún fẹ́ kọ́rẹ́tì nìyẹn wọ́n fẹ́ bá wọn sọ pé kí ọ̀rọ̀ yẹn fi lè tán wọ́n sábẹ́ fi ọgbọ́n aláfáà dé wọ́n fẹ́ fi sọ̀rọ̀ yẹn tẹ́ gẹ̀tẹ̀ bọ̀tẹ́ rí i pé ayọ̀ sani gẹ̀tẹ̀ àìkú wọn náà gba máìkì wọn lè sọ̀rọ̀ ẹ má bá fi dáhùn lọ wọ́n ti díwọ̀n àwọn àǹfààní wọ́n ti díwọ̀n wọ́n ti mọ̀ pé àwọn náà ń wá nǹkan kan lọ́dọ̀ àwọn bí ìlú àbá kan pé kí ìfàyè sábò lè wúlà máa wò ìlà bábẹ̀lẹ̀ àgìrìyà yìí wọ́n ní kí ló fà á táwọn fáàfin lọ sí ojú ọ̀nà àwọn olówó wọ́n á dáhùn lóhùn wọn ní yàrá náà lè wúlà máa hà torí pé àwọn àfa ọ̀rọ̀ fún máa ń fa àtàlẹ́gì náà wọ́n mọ̀ pé táwọn bá rówó fi sàdínì yìí yá kíní yóò tún sí dáadáa wọ́n ní kí ló wá dé táwọn olówó ìwà kí wọ́n sọ́dọ̀ àwọn àfa táwọn ò ní wá wọ́n nílẹ̀ ànàlẹ̀ agìnìyà wàlẹ̀ agìnìyà ò já ìlú máa ń fa àtàlẹ̀ elimi àwọn olówó àwọn wọ́n rí kí làwọn fẹ́ fi mọ̀ sí àmọ́ wà líwúlà máa wù àrọ̀ fún mọ́fà àtàlẹ̀ gìnà àwọn fáwọn akẹ́kọ̀ọ́ táwọn náà bá rú àwọn ra lexus àwọn ra gbá àwọn ra Range Rover mọ ìmọ̀ràn tí mi fẹ́ bá wọn àfa ẹ jẹ́ fún ìmọ̀ràn kankan gbọ́ ẹ̀yin àfa àwọn àfa ẹ jẹ́ ká jẹ́ kí èrò wa ẹ jẹ́ ká jẹ́ kó lọlẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kí bá n ta fẹ́ bọ́kàn wá ti gáhùn ẹ jẹ́ kó lọlẹ̀ ká má wá èyí tó ga jù nínú àìsù ká má wá èyí tó ga jù nínú ìgbádùn ayé ẹ jẹ́ ká lọ síbi dẹ̀ndẹ̀lẹ̀
tá a bá lọ bí dẹ̀ndẹ̀lẹ̀ wàláhì àṣẹ tó bọ́ mọ́ wa lẹ́nu á padà wá, àṣẹ tó bọ́ lẹ́nu wa tẹ́kítẹ́ bá pàtẹ́ fún olówó ń gbà kan tó máa gbọ̀n yóò padà wá tó wá ti di pé ẹ̀wọ̀n olówó gan tó wá rí pé yóò nídìí nǹkan tó wà lọ́wọ́ àwọn ẹni tí ò nídìí ẹ̀ náà máa ń fún ẹ bá ti ń gbọ̀njú tẹ̀lé wọn lẹ́yìn gan kò ní ráǹfààní wọn jẹ wàláhì tó ń fi Al-Qur'ani búra àṣírí tó àbí ọ̀rọ̀ àwọn olówó nù, àṣírí tó àbí àwọn olówó ni pé àwọn olówó wọ́n máa ń karama ẹni tí kò bá ti kà wọ́n sí wọ́n ọmọ yìí olówó tó ń pe nọ́mbà rẹ̀ tí ó gbé kọlù rẹ̀ wọ́n jẹ́ ká rí nọ́mbà ìkan náà àfa tí kò yé wọ tí èèyàn lọ́ba wọn rí ká rí lẹ́ẹ̀kan wọ́n pè padà ní yẹ́sà ẹjọ́ ẹgbìn pé padà tẹ́ ẹ bá ẹ jẹ́ kí ẹ̀mí wa ga àwọn afá ẹ̀mí wa ga gbogbo táwọn olówó ń lò láyé làwọn náà fẹ́ lò kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kéèyàn lè sọ pé tọ́lọ̀ ń bá gbé wa máa lò ó dà bẹ́ẹ̀ bọ̀ ẹ má jẹ́ kó jẹ́ priority nǹkan tá à ń lé táwọn náà sáfẹ́ kó ṣẹlẹ̀ tó bá wá bá wa accidentally ẹ jẹ́ ká accept ẹ̀ but tí ò bá wá àwọn ẹ má jẹ́ ká lè tá a bá ti lè á là á fẹ́ ni bá a ṣe ń lè yẹn ìyẹpẹrẹ ó máa kà wá lójú torí pé kò sẹ́ni tí ó fẹ́ ní nǹkan tí ó fẹ́ lé nǹkan tí ò ní ka ìyẹpẹrẹ lájọ ní ojú ọ̀nà nǹkan tí bá ń wá. sẹ́ni náà tí ó fẹ́ lé dúkìá tí ò ní kàdánwò látara pé ń lé nǹkan wàfà àti gbé ayé sẹ́mi jù afẹ́ ní ríjòfà afẹ́ ní kíní gbogbo nǹkan tó bá búyàn ní mọ́tò ó dáa tí ẹ̀ bá rówó rà náà ó dáa tí ò bá ti ní sí ẹ mọ̀jà wà nítorí pé afẹ́ ní nǹkan yẹn tipátipá la fi ń wá connection àwọn olówó yẹn pé kó mọ̀ mí kó lè bá fún mi lówó kó mọ̀ mí kó lè bá jẹ́ mọ ẹnìkan bí a ti ní ìbámu Tinubu ẹni tí ó sì rí Tinubu yóò kọ́kọ́ mọ Ọ̀sáyìndé àbí èèyàn mi yìí ti ń jẹ́ Fẹ́mi Gbàjàbíàmílà nígbà tí ìbá rí Fẹ́mi nísìnyí ṣe ebi báàbù Tinubu ni Fẹ́mi Gbàjàbíàmílà ẹni tí ó bá kà wọ́n sí náà máa ń láì wàláì tí ó yà sí wọn wàláì tọ́lá ẹni tí ó yà sí wọn náà máa ń láì mi fẹ́ sọ gbọ́rọ̀ lórí bíi ni tí wọ́n tún máa pè yàn alájí mo pe nọ́mbà yín yín mọ̀ pé nọ́mbà yẹn yín mọ̀ kẹ́yìn lẹ́nu nọ́mbà yẹn bá tún ti stọ̀ rẹ̀ bá tún ti gbé fóònù kalẹ̀ àbí yíyan tó ń lo fóònù mi yíyan tó ní stọ̀ nọ́mbà àwọn síbẹ̀ mo tún ká mo pè yín ẹgbẹ́ kọlù ẹni tó máa ń mọ yìí nu oògùn tá a lè ṣe síra wa nìyẹn oògùn tá a lè ṣe síra wa kọ̀nà àtúbìlẹ̀ kú tì ní ẹ wo Sheikh Adam Abdullahi Al-Alori Allahu Akbar ẹ wo àwọn àgbàlagbàjì Sheikh Yusuf Abubakar Al-Abuhaji ẹ wo bàbá mi Sheikh Kamaluddin Al-Adabi rahimahumullah jami'a wọ́n jókòó ni àwọn olówó yẹn ń fowó wá sí wọn ni wọ́n ń fowó sí wọn ni wọ́n yẹn bá jókòó sí tó wà wàláhì fẹ́ràn wọn àbá ẹwù bàbá mi àgbà alájàgbé nìbàdàn Ahmadu Abdulsalam babalámúnigbò àgbà general controller babalámúnigbò wọn ní nọ́mbà olówó kankan kódà bolówó tí wọn bá wọn pé kíní kankan wọ́n ẹlọ ṣàdúrà fún babalámúnigbò ráyé wọ́n lè pọ̀ ọmọ kan kí wọ́n bá wọn sọ̀rọ̀ wọn tó bá ń fẹ́ wọn babalámúnigbò tó níhùn náà ni òní Ọlọ́run tó confirm òní gidi ẹjá jókòó wa wà fáà àlè ráyé bá wọn máa ń lè níwọ̀n bá kò sí tó lè ní lónìí lágbèjúwe mọ́tò 2025 tí yẹn bá ní lónìí wọ́n tún ti di next 12 months ó tún ti di tàná ayé kan ń dààmú wa ní àlè rí gbogbo ohun téèyàn bá wà lè bá kí lèèyàn ń lè sí ibi tá a ti ní pírọ́blẹ́mù ni mò ń sọ yẹn o ẹ jẹ́ ká lọ túnbẹ̀ yẹn ṣe ọba tuntun bẹ̀rẹ̀ yẹn ṣe àní ní wàhálà báyìí mọ́ wọ́n máa ń kọrin kan ní jọ̀hún nígbà táwa náà bẹ kéèké jù báyìí lọ ọmọ kéèké náà yìí ní wa Ọlọ́run jẹ́ àdàgbà o nílé kí wàhálà
àwọn ń kọ́ lágbàjì gbà náà tàbá ń kọ́ àwọn anṣúdà lẹ́kẹ̀ wà lábọ̀ tàbá ń kọ́ bọ̀ a tó ní àlùfáà wa jókòó lé in tó jẹ́ òní wọn àlùbáríkà bàbá ńlá ọlá nàbì Muhammad ọ̀dà síbí ìmọ̀ ló gbé wa jáde báyìí mọ̀ ibi tá a wà yìí ibi tí mo jókòó sí anybody lè wọ́ bẹ́ẹ̀ o anybody lè wọ́ bẹ́ẹ̀ o anybody lè wọ́ bí yìí o ní pọ̀tù ni mo wà yìí ní Abidjan ibi tí mo wà yìí anybody lè wọ́ bẹ́ẹ̀ o ó gba káàdì wọ́ bí yìí ni business class so mọ àwọn first class ibẹ̀ láwà first class láwà ìmọ̀ ló gbé mi débi ìmọ̀ ló gbé mi débi tí mo wà yìí níbi tó máa fẹ́ appreciate ní tó torí ẹ̀ ṣe wàhálà ó máa rí bígbà tó kó fà lé kì í sígbà tí èèyàn bá lé èèyàn tẹ̀lé lé ṣé níta bá bí ó ṣe lé ni wọ́n mọ̀ èèyàn fúnra wọn ní a máa ń kọ́ bẹ́ẹ̀ pé àlùfáà wa jókòó lé in tó jẹ́ òní wọn àlùbáríkà bàbá ńlá ọlá nàbì Muhammad ọlọ́run kó bá a fá láàlìjánná kó sì bá wa náà lálùbáríkà ilé ijó olè ń já ọlọ́run mọ́jà rí kan bẹ̀ àkóbá bú àdábá bú ọlọ́run mọ́jà rí kan bẹ̀ náà sírù kàrímù ọba tí ń bàṣírí imú mi nínà kó bàṣírí àfáàwá àwa ní yá rọ́bì ó bàṣírí àfáàwá yá rọ́bì ó bàṣírí àfáàwá kó máa lówó bàṣírí àfáàwá ká máa rí jẹ bàṣírí àfáàwá àmọ́ gbogbo wa ti fi bẹ̀ẹ́ lẹ̀ àti mú nǹkan mí ṣe àwọn olówó mú abẹ́ ẹ̀rọ ọ̀tọ̀ wọ́n ní àwọn méjì kan bẹ àwọn náà lọ ń tan wọ́n lọ ń tan iná Baitul Maqdis àwọn Baitul Maqdis ìkan jẹ́ Subairu ìkan jẹ́ Sabiru Subairu àti Sabiru àwọn náà lọ ń tan iná Baitul Maqdis iná yẹn sánmà náà ti máa ń tàn sánmà ni wọ́n ti wá tàn sánmà ni àti sánmà ni wọ́n ti wá tàn náà Baitul Maqdis àwọn Baitul Maqdis wọ́n máa ń lọ bẹ́ẹ̀ tó wọ́n lọ tún inú ilé yẹn ṣe àwọn tán wọ́n ń tan láti sánmà wọ́n ò dì wọ́n àtàn náà bá ṣe ń bá a lọ nù mo fẹ́ mú pọ́ìntì kan bẹ̀ ni o Subairu àti Sabiru ó wá dijọ́ kan wá dé Baitul Maqdis iná sámà tí màá ń tan náà Baitul Maqdis yẹn kò tètè wá dé fàájàlá àwọn méjì bá kánjú wọ́n bá lọ fi iná ayé wọ́n mú iná ayé wọ́n fi tan náà Baitul Maqdis wọn ò dóde iná tí máa wá láti sánmà fàhárà ká wọn kà jóná ni nígbà tó ti fi iná ayé tan náà ilé Ọlọ́run tá a bá kúrò níbi ń ta ara wọlé yẹn àbùkù yìí níyé mọ̀ kàn wá wàláhì wọn ò lọ́pṣàn àwọn tá a wí wọn ò lọ́pṣàn wọn à bá wa ni wọn lè má bá wọ wọn lọ bá fà mí bẹ́ẹ̀ ni tí tán bá bímọ sáyé wọ́n pè wá tí ẹ bá kú wọ́n pè wá wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n bá wa ṣe wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n pè wá kò dìgbà tá a bá yẹ̀sẹ̀ sọ wọ́n di ẹni tá a fẹ́ràn jù kò dìgbà tá a bá yẹ̀sẹ̀ sọ wọ́n di kò nídìí wọ́n pè wá. àbùkù ni o ó ṣe mọ àwọn àfa àmọ́ àtẹ́tí lè kó àmọ́ òwò ní sàfà tó bá tún ti ń ṣe rẹ̀ káàkiri àmọ́ òkè àwọn tán wínú àwọn ganuganu ẹ jókòó ẹ jẹ́ ká bá yín bí tẹ́ bá wà tí ò bá kàn yín lónìí wọn á kàn yín lọ́la tí ò bá kàn yín lónìí yóò kàn yín lọ́la ìgbà tí Subairu àti Sabiru tí wọ́n kánjú fi náà ayé tan náà lé Ọlọ́run sẹ́ẹ̀rí tó ṣe wọ́n háràká wọ́n jóná tẹrútẹrú wọ́n jóná tẹrútẹrú wọ́n jóná tẹrútẹrú ni
Ọlọ́run ní máa kẹ́yàn a máa ń kọrin kan lágbàjì nígbà táwọn kéèké wọ́n ní olúwa ní ń gbé ní ga olúwa ní ń gbé ní ga ẹ̀dá kan ò lè ṣe bẹ́nìyàn bá tiẹ̀ lóhùn ó dán wò ipa ẹ̀dá ò lè ká olúwa ní ń gbé ní ga ẹ̀dá kan ò lè ṣe kò lè ṣe bẹ́nìyàn bá tiẹ̀ lóhùn ó dán wò ipa ẹ̀dá ò lè ká. àwọn tó ké bàbá ní ká kéwú lábá kéwú wọ́n ní a ní láti rí ṣe wọ́n lọ́mọ kéwú kan ò ní tòṣì tó bá dúró tọ́lọ́run ọba. kéèdùlù jùmùlà òun ni òun wí òun ló wà parí wọ́n lọ́mọ kéwú kan ò ní tòṣì tó bá dúró tọ́lọ́run intawakkala ala Allah ìyà tí ó bá jẹyàn yóò jẹyàn ní kódà bọ́ sáré kó má jẹ ọ́ òsì tí ó bá ta ẹ́ máa ta ẹ́ náà ni kódà bọ́ sáré kó má ta ẹ́ gbogbo bí tó wá sáré dé pápátá nítorí kó sì má ta ẹ́ ó tún wá yẹ̀yẹ́ ń bẹ̀ òsì wọn tún wá padà wá ta ọ́ náà ni. olúwa ní ń gbé ní ga ẹ̀dá kan ò lè ṣe bẹ́nìyàn bá tiẹ̀ lóhùn ó dán wò ìyípa ẹ̀dá ò lè ká. bàbá ní ká kéwú làbá kéwú wọ́n ní a ní láti rí ṣe wọ́n lọ́mọ kéwú kan ò ní tòṣì tó bá dúró tọ́lọ́hun. ibà kanu Imam Shafi'i rahimahullah tírà wọn díwánu wọn tawakkalitu fi riziki ala Allahi khaliqi wa iqantu anna Allaha la shakka raziki wa man yaku fi riziki falaysa yafutuni walau kana fi qail bihari awamiki sayati billahul azimu bifadlihi walau lam yakun minni lisanu binatiki awan tawakkaltu fi riziki alalayi khali kí mo gbá lé ọlọ́run ọba mi lórí tí ń jẹ tí ń mu mi ní yẹ̀yẹ́ra mi ká wá ìkọ́ntù anàlọ́ aláṣàkàrọ́ sì kí ó dá mi lójú pé ọlọ́run ó ṣe tí ń jẹ fún mi wọ́n ní wà máa ń yákù fírìsì kí nǹkan kan tó bá jẹ́ pé mo ní kálẹ̀ mi ní èmi náà má torí ẹ̀ dá nǹkan náà mọ́tò tó bá jẹ́ pé mi ní mo ní wà máa ń yákù mọ́ tẹ̀gìlíbá mọ́ yákù ó lo living things because living things pọ̀ ju non living things lọ mọ́ yákù nǹkan yòówù tí bá ń bẹ fírìsì kí tó jẹ́ pé nù àsìkí tèmi ní tó jẹ́ mi ni mo ní nǹkan náà tó jẹ́ pé torí mi náà fi dá nǹkan náà kódà bó jẹ́ pé ìlú Abidjan tá a sọ̀ kalẹ̀ sí láti Mauritania ìlú ní nǹkan náà bá wá wà láì nìyẹn ó wọkọ̀ wá láti bí yóò wà fún yẹn Nàìjíríà wà lè yíṣà àyà fúùtù ní ó ní kò ní gbọ́ fún mi èmi náà ní nǹkan mi torí èmi náà torí ẹ̀ dá wàlá ó kẹ́ẹ̀nà fi kọ́ èlìbí àárí àwa mi kì í. kódà kí nǹkan yẹn wà nínú jìdújìdú odò tẹ́ pé àwọn gàwáṣù àwọn tán máa ń wọ mi lọ mú nǹkan nù sàlẹ̀ odò náà lè débẹ̀ wàláhì wọ́n wọ mi lọ fún yàn wọ́n wà fún yàn lórí ilẹ̀ láyé. ó ní nǹkan náà sayati bíi lọ́wọ́lẹ̀ azimu bífọ́dílé walau lam yakun minni lisanu binatiki. ó ní nǹkan tọ́lọ́run torí mi dá tẹ́ pé èmi Ọlọ́run torí rẹ̀ dá nǹkan náà yá tìbí ńlá fúnra Ọlọ́run ni ó mú wa
alẹ́ àṣìmù ọba tó kàǹkà bífọ́dúlì yìí pẹ̀lú fọ́dúlù rẹ̀ ọlá rẹ̀ ló fi gbé wá fún ó mọ̀ pé lẹ́sẹ̀ tí ìfìrìn débẹ̀ òun ní òun wá fún rẹ̀ ó mọ̀ pé lẹ́sẹ̀ tí ìfìrìn débẹ̀ òun ní òun wá fún rẹ̀ bóun ní bẹ́ẹ̀ ṣe bóun ló torí mi dá àwọn àfa ẹ̀jẹ̀ ajẹ́ kí èrò wa ẹ lò èrò yín ẹ má meet up pẹ̀lú àwọn olówó mọ́ ẹ jẹ́ káwọn olówó máa sáré lọ ibo náà máa ń sáré dé tá fi máa ń dúró ibà máa ń dúró náà ni ẹ mọ bírèkì tá máa ń tẹ̀ fún ìsáré owó méjì ni bírèkì tó wà ń bí ìsáré owó méjì ni torí owó ò lópin bírèkì tí ń bẹ ń bí eré owó méjì ni àlèmọ́wòtú wà síjínù ikú àtẹ̀wọ̀n yẹn bá ti sáré owó jù tó sàfẹ́ ní gbogbo nǹkan fẹ́ mítọ̀ pẹ̀lú àwọn èèyàn tán balance nínú ayé nínú kó lọ ṣẹ̀wọ̀n àbí kó kú. gbogbo tí èyí lé báyìí lé torí tí mo fi mú ọ̀rọ̀ lọ bí tí mo mú ọ̀rọ̀ lọ ni pé a fẹ́ mítọ̀pù ni láfi dẹ́ni yẹ̀yẹ́ a fẹ́ mítọ̀pù láfi dẹ́ni yẹ̀yẹ́ kí la lé bá nìsín tí ò tún ní padà gbogbo ń tá a lé bá yẹnyẹn ní tó ń gbó ni ẹ wo mọ́tò nísìn téèyàn kan máa ra mọ́tò kan sí táwọn ní the best car in the year wàhálà in the next year yóò ti kú ní best car ó tún wá fẹ́ ṣe bó o ṣe máa ń ṣe ó tún máa wá owó káàkiri kíkà lè sọ pé ìwọ ló tún ra the best car bó o ṣe máa ń ṣe ó sàtúnfẹ́ ṣe kánsá sọ pé ìwọ ló wà on top ó ń lọ kòtò nù. بين جوا دلمري يديرنا واو لياوساو isihalahu watamaliadi láàrin pé ẹ̀sìn ọmọ èèyàn ń sáré yòhùdírù náà wà wú ó fẹ́ débi èrò rẹ̀ ó fẹ́ àṣìpù tó lé líàwùsàwù ó fẹ́ sá di top person pé nínú ẹ̀ tó lówó jù nàìjíríà òun ni nínú àfáà tó gbajúmọ̀ ju òun ni àfáà tó ríjẹ̀ ju òun ni líàwùsàwù ó sáfẹ́ báláǹsì ó fẹ́ máa lo nǹkan táwọn olówó ń lò ìdí àlàó wàtàmàlìádì líàwùsàwù ìdí àlàó wàtàmàlìádì làwọn tó jọ ṣe bísínẹ́sì làwọn bá rí pé owó yẹn pọ̀ jù lọ wọ́n kàn á pa sílẹ̀ ni wọ́n ní àwọn àpapà lánàá kí ló ṣẹlẹ̀ wọ́n àwọn àtàwọn kan jẹ́ ti bísínẹ́sì ni díẹ̀ lérè mọ́ ẹ̀yìn àti jáfa àwọn olówó tó bá ń sáré lọ tó bá kọsẹ̀ àwa náà wà bá nígbà táwa bá tó máa ń sáré lọ tá a bá kọsẹ̀ tá a lọ bá ibi tó jẹ́ ń gbé ọ̀rọ̀ lọ́bẹ̀ wọn ni pé gbogbo ń tà wá kiri nítorí àti meet up náà máa tọ́ra tẹ́rù wọn tàfà á ilá ká máa tọ́ra wákà kò sí bí yàn sí lè fò yóò bà náà ok nígbà tá a fẹ́ wọ flight nísìnyí ní Mauritania wọ́n kó àwa kan síbi first class ẹ má gbọ́ wọ́n kó wa sí láàyè ayé ò jẹ́ kankan mo ń sọ nígbà tá à ń bọ̀ mo ní ẹ̀wọ́ nísìnyí àwọn tó kó sínú bàálù lẹ́yìn àtàwọn tó fi síwájú táwa níbi tó wù wá tá à ń jẹ nǹkan tó wù wá ìgbà padà jọ bọ́ọ̀lẹ̀ náà ni kìíní yìí sì ó jọ gbé wa débi tá à ń lọ yìí náà ni ó sọ wá sábìjàn láti Mauritania àwa wà ní first class ok ibi kan la tún wà yìí nìsín business class ni wọ́n kó àwa sí ibẹ̀ la wà yìí nìsín gbogbo àwọn táàjọ wá bí kọ́nà wà ń bí àwọn kan wà ń ta nìsín á jáde ń bí náà ni á lọ bá wọn ta padà la ilaha illallah a máa jáde níbí náà ni wá sí nìyẹn a máa lọ bá wọn níta padà ibi tó fi wọn sí náà ló ti bá wọn ẹjọ kọwọpọ wọbi tẹ ń lọ ni kájọ ní wọsàrí ìnú wa àti pé ẹni tí ò lè kó gbogbo tó ní fún yàn kó claim ẹ bí kéèyàn máa kó lọ kí lèyàn fẹ́ dẹrú ẹ̀ sí olówó tèmi lè dẹrú tí mo gbọ̀n tí wọ́n ti ń bọ̀ òun lẹ́nu tó yẹ kí ó di clear gbogbo asset ẹ̀ pé àfáà ẹ̀ máa kó lọ kò ní fún wa gbogbo tó ní kíní tó máa dá nǹkan yẹn sí 1 million yóò wá mú hóró kan bẹ́ẹ̀ hóró kan wọn á tún dá sí 10 nínú 10 wọn á tún dá sí 10
yé ti wá fún wa ní nǹkan bẹ́ẹ̀ ìwọ olówó kan kó fún yàn ní ní tó lè tó yàn jẹ láyé rí so olówó kan kó fún ọ ní tí ó tó ọ jẹ láyé rí ṣé o rí rí tá nǹkan tara wa jẹ irọ́ lásán irọ́ lásán. àwa ni ká múra wa dání ká jókòó lè kíw àfa wa jókòó lè tá a máa ń kọ́ fáwọn àfa wa tá a máa ń kọ́ fún wọn gbogbo ẹ̀ sì ṣe fún wọn. àwọn ń kọ́ fún wọn àfa wa jókòó lè ń tó jẹ òní wọn àlùbáríkà bàbá ńlá ọlá nàbì mú wọn mọ òpópó mọ́kà mọ́róró àlejò ẹ̀nà nílé wa ọ̀rọ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ kéwú ẹkú ya àwa ń jayé kálámù nínú ìdíyàfò kẹsíra wa kọlù àdáadáa ilé ìka ya Muhammad olówó sọ̀rẹ́ ànábì yóò sọ̀rẹ́ wa. àwọn nkọrin yẹn báwọn àwọn àṣùdà yẹn pọ̀ bó ṣe ń kọ́ wa ní kéwú bẹ́ẹ̀ ló ń jà wá lọ́rẹ́ tó àlejànà nílé rẹ̀ bọ́lọ́hún fẹ́ kò níwọ̀ náà ṣé ń kọ́ wa ní kéwò bẹ́ẹ̀ ló ń jà wá lọ́rẹ́ tó àlìjánnà nílé rẹ̀ bọ́lọ́hún fẹ́ kò níwọ̀ náà. ṣebí yàrá tí ìjẹ́ kí n gba tí mẹ́rin tí gbóná ṣé ń kọ́ wa ní kéwò bẹ́ẹ̀ ló ń jà wá lọ́rẹ́ tó àlìjánnà nílé rẹ̀ Ọlọ́run fẹ́ kò ní ọ̀nà. á jáde níbí náà ni gbogbo àwọn tán wà ní ìta á pa lọ bá wọn. síbo ni àwọn tán fún yẹn tí wa. a máa jáde níbí náà ó ti rí nǹkan tá a fẹ́ jẹ́ náà nù káàfà kó nílé kó tó gbélé sínú ilé báyìí kẹ́ni ẹ bá rí kìsìn àfà yẹn wọ́n á díṣẹ́ ọbẹ̀ níta fẹ́ jẹ́ náà ni o kí kán wọ kìsìn àfà kan bá báyìí kẹ́ni kìsìn àfà yẹn ó gba àwọn nǹkan èso ló wà ń bẹ̀ nonsense fún mi ní tìjàre àwọn ilé yóò sì tún gbọ́ èdè mi lẹ́yìn. You hear English? Speak small. Ghana. Ghana man. You are Ghana? No, I'm from Nigeria. I'm come from Nigeria. Nigeria, yeah. You uncle? Côte d'Ivoire. Côte d'Ivoire. Côte d'Ivoire. Great Nigeria. Great Nigeria. Nigeria. Go Nigeria. Oh yeah, for me, give me tea. Tea. Shoes, yeah, black tea. Black tea. Or green tea mate. Ṣé àfáà tó bá lóun fẹ́ ní gbogbo nǹkan báyìí kí òun fẹ́ ní gbogbo ilé báyìí pé kí gbogbo ilé òun wá báyìí kí ló gbé green tea. Green tea. Green tea. Green tea. Mint or lemon? Mentor. We have green tea mint. Mint. The ends. Má fún mi ní nǹkan tí ó ṣe mí léṣe o. Green tea. Mint, oui, ou bien lemon? Give me lemon. Lemon. Hot. Yeah. Hot one. Green tea aussi. Help me cut it. Okay. Give me. No get honey. We have honey. Honey. For me, honey. Give me honey in sugar. Sugar or that. Oh. Bàbá Mufti ò nínú ọ̀rọ̀ yẹn o. Àjọ déédéé bó ṣe kàn wá mọ́ ló ṣe kàn wọ́n náà mọ́. So wọ́n dẹ̀ try láti tún ọ̀rọ̀ yẹn ṣe lójú agbo kí gbogbo inú gbogbo wa kó lè túká kí inú àwọn àfáà lè dùn. So àwọn àfáà náà ni wọ́n fẹ́ dùn nínú tó fi sọ̀rọ̀ yẹn báyẹn lójú agbo. Àwọn àfáà náà fẹ́ dùn nínú, wọ́n fẹ́ yẹ kí ẹni yẹn kan túbá kan bẹ gbogbo àwọn àfáà pé káwọn bínú. So wọ́n lè refuse láti so ẹni tó bá wá try láti ṣe nǹkan tó dáa tó bá ṣe yóò gbàládá
tí o bá tún wá sí náà tí o bá tún wá bọ́ sí náà ní ìdàkejì náà yóò gbé rárá because kì í sáwọn nìkan làbá ẹni yóò sì dá kan káwọn lòún bá wí kábà ní wọ́n fẹ́ jẹ́ kó tún ọ̀rọ̀ tó sọ sáwọn ṣe no gbogbo àfáà ló bá wí so ẹni yóò kò kì í sáwọn ní bá wí kábà ní ó sọ̀rọ̀ sí miskin wọn fẹ́ ní kó bẹ̀ òun padà nù rárá kò rí bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ tún sínú àwọn tí ń bá wí gan torí àwọn ò tiẹ̀ lọ wọn ò sáàsì mẹ́rin wọn ò sínú àwọn tó lọ ganu kalẹ̀ kaganu ẹnìkan ti fi kọrin gan àwọn èèyàn wa yìí ó ti fi kọrin lárúbáwá wàláì mo rí lẹ́ẹ̀kan mo jẹ́ orí pọ̀ pẹ̀lú fídíò àwọn kan láti ń ta ọ̀rọ̀ yẹn mọ́ miskin ẹ má ṣàbòsí náà kí ló kan ti miskin jọ̀rọ̀ yìí ẹnu ẹyọ kan tí àwọn bí lójú agbo náà ni pé kán sọ pé kọ ẹni kán má bínú kán sọ́ọ̀rì ẹni wọ́n sì tún mórí zìn wá tó wọn fi lè sọ sọ́ọ̀rì so kí wàá ní ọkàn ti miskin níbẹ̀ ẹ̀yin àtipọ̀ àtàrípọ̀ ẹ̀yin àti wàsáyìndé ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe ṣera yín lọ́dọ̀ rẹ̀ tí ò fi lè pọn yín lé pé ẹ jẹ́ nǹkan kan mọ́ kò sọ́kàn miskin ni kò síbi tó ti rí miskin tó kí n gbá miskin rè kò síbi tó ti rí miskin tó kí n gbá miskin rè kò síbẹ̀ ayé ìwé kẹ́yìn àwọn èèyàn ẹ jẹ́ ká behave kò sí tó ka miskin bẹ́ẹ̀ kàn tẹ kò sí nọ̀rọ̀ tójú agbo yẹn ká ní tójú agbo yẹn tí wọ́n fẹ́ kọ́rẹ́tì ọ̀rọ̀ yẹn pé ká tọ́rọ̀ yẹn ṣe tálájú àsáyìn ni ó sì gbà tó kò gbà pé òun ò ní fọ́ọ̀tì ó ní no òun ò lè ṣe sọ́ọ̀rì fún nǹkan tí òun mọ̀ pé òun ò ní ẹ̀bí ń bẹ̀ tọ́ ó wá lẹ́bi kò lẹ́bi sókù sáàrin àwọn àfáà tán lọ ganu kalẹ̀ àárín yẹn àlè dá sáàrin yẹn mọ́ torí àwọn náà mọ́ ṣe mánéjì ẹ̀ tó fi di pé ó sọ pé òun ò lẹ́bi bí ọkọ àti ìyàwó tó ti jọ tẹ́lẹ̀ ara wọn kẹwàá ní kí ìyàwó ṣe sọ́ọ̀rì fọ́kọ tó dé mọ̀ pé òun ò lè ṣe sọ́ọ̀rì fún so bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ yẹn ṣe rí náà ìkàlùkù ká jókòó láàrin àwọn ọmọ àgbà tá ń jọ ń dà pọ̀ àwọn àgbà tá ń jọ ń dà pọ̀ so ẹ má fi ti miskin sí gbogbo àwọn afálọ̀rọ̀ yẹn púpọ̀ ó dẹ̀ jẹ́ bànújẹ́ ó dùn èmi ó bà mí nú jẹ́ tó zallatu alimin zallatu li ulama àbùkù àfáà kan àbùkù gbogbo àfáà ni wọn gbogbo sọ fèsì àwọn tán lọ bẹ̀ àbí ìgbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́ sán gbé kámẹ́rà wá wọ́n sọ fèsì àwọn tí wọ́n lọ wọn sọ fèsì wọn náà zallatu alimin zallatu li ulama yìí táàfà kan bá yẹ̀yẹ́ gbogbo àfáà ti yẹ̀yẹ́ wàláhi tàláhi wọn ò bí olówó òun rè olówó ní ìsàkọsí mi wọn ò bí re kí ni sẹ́mi fẹ́ lówó ni sẹ́mi sọ kí mi fẹ́ lówó sẹ́mi lẹ́mi fẹ́ lówó kí ló kẹ́mi pẹ̀lú kí mi lówó nta tí ń ṣe yẹn ti tó mi náà kí mi fẹ́ lówó sí kí mi fẹ́ lówó bí rẹ̀ kí mi fẹ́ fi owó bí rẹ̀ sí tó bá fún wa nínú nǹkan tó ní a máa dúpẹ́ fún kó ṣeun yóò fi relevant lọ́dọ̀ wa ni tí o bá fún wa kó máa mú nǹkan lọ kí ló kẹ́mi pẹ̀lú olówó sẹ́mi sọ kí mi fẹ́ lówó ni àbí mo sọ fún mi kí mo fẹ́ kọ́ ilé kan tí ó bẹ̀rẹ̀ látàgbàjì tí ó lọ parí níta mọ́ tá a bá ní mọ́tò tó bá da ní ìdíta ń gùn tí ò bá tún sí mọ́ á lọ́ máa gun ọ̀kadà á máa lọ márúwá á máa gun márúwá bẹ́ẹ̀ ni wàláhì tàláhì á máa gun márúwá kí n jẹ́ bẹ́ẹ̀ á máa lọ gun márúwá níjọ́ tí tá à ń ṣe ọdún karùn-ún bàbá wa méjì sàláàtì tí mo fẹ́ kó nílé lọ sílé sàláàtì kí ká lọ ṣàdúrà láti ìta àmọ́ lọ́dọ̀ mi márúwá ni mo gùn délé àfàǹdà ní òde àfàǹdà márúwá mo tún bá àwọn ọmọ ní tá a bá tẹ̀ wá ní mọ́tò ńkọ́ ẹ fà àwọn mọ́tò yẹn lẹ̀
àwọn ọmọ kí wọ́n gbé bọ́ọ̀sì ẹyọ kan mo ní èmi ẹ lọ mú márúwá wá fún mi mo fẹ́ gun márúwá mo dẹ̀ gun márúwá mo gun lọ sí láfàdà ẹ bèrè kí n tó débẹ̀ èmi gan mo kára mo ń gbádùn ara mi torí atẹ́gùn ya wọlé ni atẹ́gùn kan ya wọlé ni ṣé pé márúwá yìí dáa tó báyìí atẹ́gùn tàfi dúdà fàǹdà atẹ́gùn kan ya ni ìgbà tí mo ń darí bọ̀ wá ni mo tó kan tí ó sú ẹ̀mí mi torí àwọn onímọ̀rọ̀ wà jẹ́ kí n lọ eléyìí ò ní kí n bọ́lẹ̀ kí n wọ tòun màá tún bọ́lẹ̀ màá tún wọ tẹlòmíì eléyìí ò tó nínú wọn wá dá òdọ̀pù kalẹ̀ òdọ̀pù wa lọ gbá láti ètò ògúnbọ̀ ó ń lọ sórí ọ̀nà pàkátà wọn wá jẹ́ kí ọ̀nà ó fi wọ́n láti àfi kí n sáwọ́ tàwọn náà ní gbogbo wọn wá páàkì wọn bá tún wọ tẹ́lẹ̀ díẹ̀ yóò sùn síwájú màá tún wọ tẹ́lẹ̀ bá tún wọ tẹ́lẹ̀ ó sùn síwájú màá tún wọ tẹ́lẹ̀ tí mo ṣe ń wọ nìyẹn ẹnu ìpèníjà tí mo rí láti bẹ̀ délé nu. bọ̀ ó wà pa ẹ jẹ́ ká lọ rẹ̀ mí wá ńlẹ̀ tá a bá ní mọ́tò mọ́ tó ń bẹ lọ́wọ́ wa tá a gùn ẹ jẹ́ ká yọnu sáti àti lọ́wọ́ kan gáràjì gbà mí mọ́ lọ́wọ́ mọ́tò gáràjì lọ sí kò lọ sí wáàsì tí wàá ní ẹ̀mí mi kan ní kí n ká mọ́gì mọ́tò lọ sí òsì alẹ́ mi kan ní lọ́wọ́ kọ́ ni ẹ̀yà lọ alẹ́ lọ tó bá dé gírí alẹ́ mi báyìí ní àwọn ènìyàn tó bá ń wáyé kalẹ̀ má kàn ra wọlé kúrò ní síbẹ̀síbẹ̀ náà wọ́n máa kí mi àbá so tí táyà bá jò ọlọ́mọ ẹgbẹ́ táyà àwọn jò tí táyà bá jò ọkọ̀ àwa lè wọkọ̀ míì tó wọ́kọ̀ bá lóhùn lọ́mọ bó bàjẹ́ ni abọ́lé àwọkọ̀ míì ni ìsinmi gan ni téèyàn bá ní mọ́tò ìsinmi ni wọ́n á kàn dá wọ́n á ti lówó lọ́wọ́ wọ́n á kàn lọ́kọ̀ dúró ó dẹ̀ wọnú mọ́tò wọ́n dẹ̀ já ilé kù wọ́n dẹ̀ tó wọ́kọ̀ míì ọkọ̀ ń bẹ́ ń gbòòrò jẹun tí ó gbé ọ lọ́bi tó ń lọ kí ni ẹni ọlọ́run tí Yorùbá ní mọ́tò gidi lẹ́ǹdì kọ́ lọ́wọ́ kọ́ńtà náà ó wà tí wọ́n gba wájú máa gba ká wọn oúnjẹ òní tí mo lọ sí programu kan lẹ́kọ̀ọ́ tí mo wọ flight láti Ìlọrin tí mo wọ̀ lọ sí Èkó Uber náà wọ́n ṣe Uber fún mi ní Uber wa gbé mi ní airport ìgbà tí mo tún ń lọ Uber tó tún gbé mi padà sí airport. ní àwọn tó gbé àfikún nítorí kó mo sá lówó kẹ́yìn wá tí wọ́n ti lè mú karamọ́ bọ́ lára èèyàn tí ò sápẹ́ni lára èèyàn mọ́ bí èèyàn ní $1 trillion nínú ilé àbùkù lèèyàn fi ń sáyé ìyẹpẹrẹ lèèyàn fi ń sáyé. ẹ lọ bèrè orí nẹ́ẹ̀tì mo wà yìí olówó ni nǹkan kí mo máa ń káwọn mọ́lé olówó ni mò ń ṣe pé kíní fún olówó ni mi kí ló kàn mí kí ló mi ò máa wọ́n ti géètì mi lọ mi ò gbọ́ gangan. tàbá ń pọ́n olówó kan lé akàn pọ́n lé pé ìgbà tí ìṣẹ́ ní àbùkù kò dẹ̀ ra àbùkù lọ́wọ́ akílámù akàn lábùkù sí so olówó rẹ̀ ní àti gbọ́dọ̀ pọ́n lé Ọlọ́run sì ti pọ́n lé bọ́ kò gbọ́dọ̀ hu àbùkù sí wa a máa wọ́ ni mi ò ráyè mi ò gbọ́ kankan mi ò gbọ́ anything. ẹ má fi tó ní kíjì pa sí mo sì ń bẹ̀ ẹni tó bá ń dá kọmísíkìn lórí ọ̀rọ̀ yìí tí ẹ̀ ń bá ń darí tọ̀rọ̀ sọ́dọ̀ wọn tẹ́ ń lo koro tọ̀rọ̀ sọ́dọ̀ wọn ẹ̀ kàn ń ṣẹlẹ̀ òun ni 1 mo ò sínú àwọn tó lọ gánú kalẹ̀ 2 wọ́n gbọ́dọ̀ lọ nítorí pé àwọn náà lọ síbi ìnáwó ọmọ tí wọn tòun ti bí ìyá wọn ṣe kú Àjọ Àsáyìndé dìde láti Ìjẹ̀bú Òde wọ́n sì gba Èkó lọ níbi programu ọmọ miskin so ṣé kò wáyé ká ṣe payback fún padà tó wà clearing náà tẹ bá níbò míì tẹ fi bá mufti ní issue ẹ treat yẹn lọ́tọ̀ ibi ọ̀rọ̀ tó ní wọ́n ganu kalẹ̀ yìí mufti ò sí mbẹ̀ ní tó